Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Gbogbo Kwara Ojoge ẹ kú oríire àtúnṣílẹ̀ nílùú kú wọ́ra. Ẹ má wá sí mi, ẹ tẹ pẹ́ bó ṣe ìbò point of March ẹ tún yáyà ẹ tún wò yáyà ẹ lọ fi ìbò sọ̀rọ̀. Lórí àwọn gọ́fúnà wa, wọ́n bá ilé pọ̀ sí nílùú Nàìjíríà kì í ṣe pé. Káàkúṣe yẹn láṣẹ pé gbogbo state house of assembly ẹ dìbò fáwọn kandidate wa. APC ẹgbẹ́ wa. Ẹ dìbò yìí kókó, ẹ dìbò yìí bámúbámú, ẹ dìbò yìí kókó kó. Kúrà Buhari ló wà ṣe. Àwa dúpẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ Buhari wọlé. A dúpẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ Buhari wọlé. Ṣé bàbá? Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi.